fẹ́yàwó ẹni dandan lá kò ní fẹ́yàwó torí ẹ̀ náà ṣe máa gbé nǹkan gbẹ̀yìn yín. Most àwọn religious people yẹn ẹni tó rántí jẹ́ elder tó rántí jẹ́ deaconess tó rántí jẹ́ gbá tó rántí jáwó kán dẹ̀ kú sínú ìbànújẹ́, kán kú sínú sorrow, kán kú sínú ìbànújẹ́. AS ni ọkùnrin AS lóbìnrin, ọmọ mẹ́rin ti wọ́kú already. Ẹ wá ní kò gbúdọ̀ fílẹ̀ kò gbúdọ̀ fẹ́ mi, tí ò bá fẹ́ lójú yín ṣe bí yóò gbẹ̀gbẹ̀yìn yín. Ayé yìí ò le. That is why, for example, ó jẹ́ AS, ọkọ rẹ̀ náà jẹ́ AS, ẹ ti wá ń bí SS bíi mẹ́rin, gbogbo alámọ̀ pé tí AS méjì bá fẹ́ra wọn, tí wọ́n bá ti ń ní oyún, each oyún tí wọ́n bá ti ń ní, probability pé wọ́n ní AA is 25%. Probability pé wọ́n ní AS is 50%. Probability pé wọ́n ní SS is 25%, is 1:2:1. In other words, 25%, 50%, and 25%. So, kì í sì ṣe àwọn míì wá ní wọ́n á bímọ mẹ́rin, ìkan jẹ́ AS, ìkan jẹ́ SS. No, oyún kan ni o. Probability pé oyún tó o níyẹn yóò jẹ́ SS is 25%. Once tẹ́ bá ti ní tí probability bá ti lè wà, ẹ lè rule out. Ó wá ti bí ọmọ mẹ́rin nu, mẹ́ta ti padà nínú ọmọ mẹ́rin yẹn. Ẹni tẹ́ ẹ ti jọ wá wà, òun wá lòun ò lè bímọ kan, òun fẹ́ fẹ́yàwó kóun lè bí ọmọ. Ìwọ wá ránṣẹ́ pé rárá. Fine, ara àwọn AS méjì tán fẹ́ra wọn tán dẹ̀ ní àwọn ò fẹ́ bímọ. Ìyàwó ti bímọ tẹ́lẹ̀, ọkọ náà ti bímọ tẹ́lẹ̀, wọ́n dẹ̀ bára wọn pàdé, AS ni wọ́n dẹ̀ ní òkè. Thank God pé second marriages náà làwọn fẹ́ ṣe, àwọn ò kí ń ṣe sisi àbí young guy. Àwọn ti bímọ ní previous marriages àwọn, wọ́n dẹ̀ fẹ́ra wọn, wọ́n dẹ̀ agree pé àwọn ò ní bímọ. Is an agreement. Ayé iná làwà tá a rán couple tí wọn ò tiẹ̀ bímọ rárá. Wọ́n sì ń gbégbé ayé wọn. But in a situation tí ìwọ ti gbà fọ́lọ́run pé ọmọ kan náà lọ nítorí nínú gbogbo ọmọ tó bí ìyóró kan ló jẹ́ AS. Mẹ́rin yòókù SS náà. Ó ní olóòtún bíbí òbíbejì. Àwọn ìbejì yẹn náà padà because SS ni wọ́n. Ọkọ dẹ̀ ní pé nítò òun ò fẹ́ dúró sí orí ọmọ kan. Kódà mo ti ríru kéèsì yẹn rí. Tó ṣe wípé ọkọ gan ló ní òun ò mind pé káwọn wà bẹ́ẹ̀. But the woman said no. Fine, àwọn fi ignorance fẹ́ra àwọn pé àwọn ò yẹ genotype wò. Ìkíní lọ ìkejì lọ, òun ò lára òfò, òun ò lè dúró síbi tó jẹ́ pé tóun bá bọ́ síta bóyá ó máa padà rí èèfẹ́. Ìyẹn ṣàránṣẹ́ pé rárá kó mọ́ lọ. Ọjọ́ tí yẹn máa kẹ́rù lọ kò dágbére fẹ́ anybody. Wọ́n jọ jẹntán náà ní ẹ̀rẹ̀ ibi iṣẹ́. Gbọ́ kó sì ti ibi iṣẹ́ dé, ó rí pé ní ti bí ó ti páàkì ó ti lọ. But it takes two to tango. Nǹkan tí mo fẹ́ mú jáde ń bẹ̀ nìyẹn. Tá agreement yín ò bá ti mutual, wọ́n ń fagídí ṣe. Ẹ wá ní àwọn ka Bíbélì fún pé kò gbúdọ̀ fílẹ̀, kò gbúdọ̀ lọ, kò gbúdọ̀ fẹ́ mi. Níbo nìyẹn wà? Táwọn méjèèjì bá both agree pé ẹyọ kan yẹn lọ́n làwọn fẹ́ dúró lé lórí, no problem. But as long as tí ìyá ọkọ ti ní òun ò lè dúró tọ́ ọmọ kan, probability pé táwọn bá tún lóyún mi SS ni ó tún jẹ́, probability yẹn ti wà. Òun ò fẹ́yàwó ẹni dandan lá kò ní fẹ́yàwó torí ẹ̀ náà ṣe máa gbé nǹkan gbẹ̀yìn yín. Most àwọn religious people yẹn ẹni tó rántí jẹ́ elder tó rántí jẹ́ deaconess tó rántí jẹ́ gbá tó rántí jáwó kán dẹ̀ kú sínú ìbànújẹ́, kán kú sínú sorrow, kán kú sínú ìbànújẹ́. AS ni ọkùnrin AS lóbìnrin, ọmọ mẹ́rin ti wọ́kú already. Ẹ wá ní kò gbúdọ̀ fílẹ̀ kò gbúdọ̀ fẹ́ mi, tí ò bá fẹ́ lójú yín ṣe bí yóò gbẹ̀gbẹ̀yìn yín. Ayé yìí ò le. That is why ìbáṣepọ̀ is not supposed to be forever. It's not supposed to be forever. Our relationship with God nìkan ló yẹ kó jẹ́ forever. Relationship is supposed to be for as long as we both have mutual agreement, and that relationship has mutual, benefit and effect, mutual positivity in the life of the two of us. Kí láǹfààní relationship tó ṣe pé mi nìkan ni mò ń benefit, the other person, that relationship is bringing sorrow to him. Kí láǹfààní relationship tó ṣe pé the other person nìkan ló ń benefit, the relationship is bringing sorrow to the other, just like a parasitic relationship. Kò sí nǹkan tó burú bẹ́ẹ̀, ayé ìlàwọ̀ àtàrà ọ̀tàn tiẹ̀ bímọ rárá, and they both agreed
But in a situation tí ìkan ti ní òun ò lè dúró sínú situation yẹn, why do you want to force them together? Ẹ wà ní tí ò bá kú torí yẹn ti jẹ́ ẹ̀dà ẹni yóò gbúdọ̀ fẹ́yàwó. Tí ò bá kú ṣé yóò jẹun gímọ̀ lórí, ṣé yóò rán assassin lọ bá ni? Ẹni tó bá fàyà ìsílẹ̀ tó fẹ́ mi ni Jésù sọ pé ó ṣàgbèrè. That's 2 sentences. This time around, the man did not leave the woman. Ọlọ́run fẹ́ fẹ́yàn mi probably tó máa jẹ́ AA tá lè bí ọmọ tó máa wà healthy fóun. The fact pé ó fẹ́yàn mi yẹn ṣó túmọ̀ sí pé ó ti put eléyìí away ni? Ṣó túmọ̀ sí pé ó ti put eléyìí aside ni? Ẹ má máa tanra yín. This is the reason why make Christianity to look so hard such that people are not coming there. Yàtọ̀ fún ká bá wo the level of the salvation power of it, talking about ìgbàlà, eternal life, tó ṣe pé inú Kristi nìkan ló wà. It is not religion. Salvation is not religion. Salvation is salvation. Ó dúró lọ́tọ̀ ni. Jíjẹ́wọ́ Jésù lólúwa àtolùgbàlà, kíkọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti gbígbé ayé wa fún Ọlọ́run. Salvation ó dúró lọ́tọ̀ ni, kò attach mọ́ religion. Religion kò ní gbé, there is no salvation in religion. Inú Kristi nìkan ni salvation wà. That's why Jesus is not, when salvation is not ẹ̀sìn. We have to differentiate it. So now, ńgbà tẹ́ wá nítorí èèyàn kan ti jẹ́ dancing kó jókòó sórí ọmọ kan. Ó dẹ̀ ní òun ò fẹ́ jókòó sórí ọmọ kan. Ẹlòmíì wà tí ò bímọ, tí ò sì dára ẹ̀ láàmú, tó gbà fọlọ́run bẹ́ẹ̀. Ẹlòmíì wà tó jẹ́ pé ọmọ kan ló bí, tó sì ní wẹ́ òun dúpẹ́ because ẹlòmíì ò tiẹ̀ bí kankan rárá. Eléyìí dẹ̀ ní òun sì l'opportunity àti bímọ, ọmọ wù ú bí sí. Ẹ wá sọ pé dandan o, gbẹgbẹ pé o, toró ti jẹ́ ẹ̀dá o, toró ti jẹ́ yọ̀ǹgì o, toró ti jẹ́ gbájáwo. Ṣé wọ́n ń joyè lọ́run ni? Ṣé wọ́n ń joyè ní ọ̀run? A wá lọ mọ́ ṣe zìnà, a lọ mọ́ fún yàn lóyún káàkiri àdúgbò. Ṣé ìyẹn ló tẹ́ ẹ̀yin lọ́rùn? Ẹjọ́ fẹ́yàwó lálàáfíà tó bá jóbìnrin náà ló jẹ́ AS, tọkọ náà lọ jẹ́ AS paraventure, tó dẹ̀ ń bímọ padà, tọ́mọ ẹ̀ ń padà, tó dẹ̀ wò pé òun fẹ́ fọkùnrin ilẹ̀ kó ń lọ rèé fẹ́yàn míì tí ó jẹ́ AA kó lè rọmọ alálùbáríkà bí. Ẹni dandan kó jókòó síbẹ̀ kí ikú ní kó dùn wọn àpáàtì. Ńbo ni wọn ní mọ páyé ara wọn? Ńbo ni wọn ní mọ gúnra wọn lọ́bẹ̀ because tó bá ti mọ̀ pé torí pé ó wà láyé lòun ò ṣe lè tẹ̀síwájú, yóò máa wá bó ṣe máa ránṣẹ́ sí ìpa ọ̀tá ẹni yẹn ni. Torí mi ò mọ tẹ́ kàn dára yín láàmú, gbogbo ọ̀tá ń hó kiri tẹ́ ń pariwo kiri gan wọn ní gbàlà. Kí wọ́n jókòó tì kan, ìkan tí wọ́n jókòó tì ń ló gba ìgbàlà ẹ̀mí wọn lọ. Òun ló jẹ́ kí wọ́n máa ṣe zìnà. Impression tẹ́ ti fáwọn obìnrin wípé ní ìwọ nìkan lọ́kọ rí ó jókòó tì ti kú èyà yìí. Ìní máa ń máwọn obìnrin máa ń gbóbò pamọ́. Bí àbá kúkú rẹ bí n bá ti gbà fún kò ní lọ bò mí. Ṣùgbọ́n tí n bá ti mọ̀ wípé ó lè lọ bò mí, gbogbo yẹn fẹ́ẹ̀kì ni. Ẹ mọ wùwà burúkú, ẹ sì mọ níkẹ́ni ń mọ jókòó sínú rẹ̀. Ọkùnrin míì náà yóò mọ wùwà burúkú, yóò ní obìnrin ò gbúdọ̀ tẹ̀síwájú. Ibo ni wọ́n ti ń ṣerú yẹn? Ibo ni wọ́n ti ń ṣerú rẹ̀? Ẹ wá sọ wípé ní ó dìgbà tẹ́ni tó jọ jẹ́ SAS tó ń bí SS táwọn ọmọ wọn kú yìí, ó dìgbà tẹ́ni ń bá kú kó tó fẹ́yàwó tí ó jẹ́ tí ó bímọ mi. Ibo náà ṣẹ́yìn lè gbà nínú fámílì tẹ̀yìn? Ṣẹ́yìn lè irú ẹ̀ka ẹ ní ọmọbìnrin tí ń bímọ padà, tọmọ rẹ̀ ń padà, bí ìṣe báyọ̀ ṣe ń lóyún tó ń bímọ nínú ìrora yìí náà ni. Kẹwàá nítorí wípé wọ́n ti jọba ara wọn dá májẹ̀mú, wọn ò gbúdọ̀ lọ rèé fẹ́ tí wọ́n fi bímọ tó máa wà healthy. Ṣé irú ọ̀rọ̀ yẹn gan ṣó lè mú kí Christianity wu àwọn èèyàn ṣe? Ẹ má máa tanra yín, salvation is above marriage. Salvation ju gbogbo yẹn lọ. Èèyàn méjì tán bá jọ ní àlàáfíà láàrin ara wọn, kí lẹ fẹ́ mú third party wá wọ̀ wọ́n láàrin sí? Bẹ́ẹ̀ ìrìn àjò tí ò mú àlàáfíà wá, tí ò mú ìtura, ṣàmọ̀ pé nínú ìfọ̀kànbalẹ̀ gan lèèyàn ti ń ráyè sí Ọlọ́run, tí ìjọsìn èèyàn fún Ọlọ́run tó máa ṣe ìtẹ́wọ́gbà. Because in the presence of God, Bible says there is fullness of joy. Ṣùgbọ́n nígbà tá a bá la wà níwájú Ọlọ́run tí a ní ayọ̀, kò sí bí ìjọsìn èèyàn yẹn bó ṣe fẹ́ ṣe déédéé pẹ̀lú Ọlọ́run, because God is spirit. Bible says those that worship him must worship him in spirit and in truth. Nígbà tí spirit wa ò bá ní àlàáfíà, báwo ni ẹ̀mí mímọ́ Ọlọ́run ṣe fẹ́ sọ̀kalẹ̀ sínú spirit yẹn? Mo béèrè wò, ẹ wá ní ṣe bí kan healthy inú ọmọ, ìyẹn dẹ̀ ní kan healthy inú ọmọ, òun fẹ́ sí, òun fi ọmọ sí.
bó bá so obìnrin náà lọ bá wà ní ọkọ for years tí ó bá bímọ ń bẹ̀ ó lè decide láti tẹ̀síwájú bóyá yóò bímọ ń bò mí aràn tí wọ́n fọkọ tí wọ́n ò bímọ tí wọ́n sì rè lọ́kọ míì tí wọ́n bímọ ń bẹ̀ kí lè ká ayé mọ́ yà kókókó ìgbàlà gan tó jò ní the most important tí ó gbé ara ọ̀run gan many of you nígbà làwọn nígbà lọ́hún kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ lẹ́ran gẹ́lẹ́ wá ran gbogbo ẹ̀ mọ́ yà kò gbúdọ̀ fẹ́yàwó nítorí wípé ó jẹ́ AS kò gbúdọ̀ fẹ́yàn tó jẹ́ AA kó jókòó sí ẹni tó ní SS tí wọ́n ti bímọ 4 kú already ṣé yẹn gan wà realistic ṣó wà realistic bàbá ń sọ obìnrin náà ló wò pé òun ò lára òfò òun lè mọ bímọ dálẹ́lẹ̀ ṣé ẹ wà á mọ́lẹ̀ sínú ilé ọkùnrin yẹn pé kó má lọ fẹ́ni tó jẹ́ AA initially wọn mọ̀ tán bá mọ̀ ní bóyá ọ̀bá mọ̀ fẹ́ra wọn in the first place fèsì reality irú yẹn wà lọ fẹ́yàwó síbì kan ẹ wá ní ó fẹ́yàwó ẹ wá ní kò bọ́ ní ègé ni àbí ẹ̀yin gan lẹ̀ bọ́ ní ègé ni sísàlẹ̀ ẹ̀yin lẹ̀ bọ́ ní ègé tẹ́ ń relegate iṣẹ́ àṣeparí tí Kristi ti ṣe lórí àgbélébù yẹn ẹ̀ ń dín agbára yẹn kù ẹ̀ ń proof pé ipá wa là á fi dára wa là pé kì í ṣe nípa the work of the Calvary mọ́ ẹ jẹ́ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe kẹwàá òkè. wọ́n ní tó bá fẹ́yàn tó jẹ́ tíyẹn ò wá bímọ rárá ńkọ́ ẹjọ́ fẹ́ ná tó bá sì fẹ́ tó jẹ́ pé nítorí ó ti fẹ́ yẹn yóò lọ sọ́run àpáàdì tó bá jẹ́yìn lẹ dá hẹ́lì ẹ lọ jù sínú hẹ́lì if say na you create hell go throw away him inside the hell how sure are you gan pé wọ́n gan adé fún paradíṣe báwo ló ṣe mọ̀ rí ọ adé bẹ́ẹ̀ ọtí sí amọ̀rí adé paradíṣe èèyàn kí omi ṣe zìnà ẹ̀ nírìnà rí àwọn yẹn èèyàn tó fẹ́yàwó dángájí alẹ́ sọ pé ní n tó ṣe ò dáa kò ṣe gbá kò sáwó ọ̀run àpáàdì ni ó lọ tó bá jẹ́wọ́ ló dá hẹ́ẹ̀lì lọ́rẹ̀ jù sínú hẹ́ẹ̀lì yẹn kò báwo ni ìwọ gan ṣe mọ̀ pé ìwọ gan tó bá kú ṣe ló máa lọ sí heaven. mo béèrè wò